Ẹ káàárọ̀ o, gbogbo ẹ̀yin èèyàn mi. Ṣàlàáfíà ni, ṣe dáadáa ni gbogbo wa, ṣe dáadáa la jí. Mo kí yín o. Ọlọ́run bá wà pẹ̀lú wa. Yóò yẹ gbogbo wa o, kò ní yẹ̀ lẹ̀ láṣẹ Èdùmàrè. Àní fọwọ́ wa gbọ́mọ sí. Mo kàn ní kí n sáré mẹ́nu bà ọ̀rọ̀ yìí ni. Mo rí voice note yìí tí bàbá Èkìtì tí wọ́n send, tí wọ́n jù sórí platform. Then mo rí pé àwọn èèyàn wa ti ń ṣètò lórí ẹ̀, wọ́n ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ láti máa la ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó kù lọ́yẹ̀ láti máa ṣàlàyé fún yín irú èèyàn táwọn ẹni láabi èèyàn wọ̀nyí tí wọ́n jẹ́, àti gbogbo irọ́ tí wọ́n ń pa tan àwọn ìyá àgbàlagbà, àwọn bàbá àgbàlagbà, tó fi dàbí pé àwọn bàbá yìí wọ́n mọ tó ń ṣe mọ́. Ó ṣeé ṣe ká bẹ̀rẹ̀ sí ìdárò báyìí nítorí pé èèyàn ń gbé ìlú òyìnbó. A ti ń sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà, torí pé èèyàn kan ń gbé ìlú òyìnbó. Mò ń gbé London, Germany ni mo wà, US ni mo wà, Italy lèmi ń gbé, kinní kan lèmi ń gbé, Sweden lèmi wà. Ìyẹn ò dá sí wípé wọ́n lọ́pọlọ jù yín lọ o, ìyẹn ò dẹ̀ dá sí pé wọ́n gbọ́n o. Ọ̀pọ̀lọpọ̀ kàn ní opportunity láti wà níbi tí wọ́n wà ní o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, kò jẹ́ kí n ní ẹ̀mí pé bóyá mo dáa ju ẹnìkan lọ. Àmọ́ gbogbo wa kọ́ la mọ̀ bẹ́ẹ̀ o. Ó wà lára àwọn tó wà nílé náà tí wọ́n máa rò pé àwọn dáa ju àwọn kan lọ, tí wọ́n dẹ̀ mọ̀ pé rárá kò rí bẹ́ẹ̀. Àánú loníkálùkù wa la rí gbà níbikíbi, àbá àyè káàyè tí Elédùmarè bá fi wá sí. Ó sì ṣe pàtàkì, ó ṣe dandan ká má ṣe àṣìlò àǹfààní àti ipò tí Elédùmarè bá fi ẹnikẹ́ni nínú wa sí. Ó ṣe pàtàkì ká mọ kí lágbára tá a fi fún wa, kí ni nǹkan tá a ní, ẹ̀bùn wo la fi fún wa, ká sì lò bó ṣe tọ́ bó ṣe yẹ, ká sì má kọjá agbára àti ẹ̀bùn tá a fún wa yẹn. Ká má gbìyànjú láti dọ́gbọ́n sí, láti lọ máa lo ẹ̀bùn ẹlẹ́bùn tí ìṣe tiwa tí a fún wa. Ohun tí mò ń gbìyànjú àti sọ ni pé eléyìí kì í ṣe àkọ́kọ́ tá a máa pe àkíyèsí yín sí irọ́ àti aburú tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ń ṣe, tí wọ́n pera wọn ní onítìrí òmìnira 2022. Mo ti ní mi fẹ́ máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wọn mọ́, nítorí pé kí ni, ọ̀rọ̀ wọn ti di àfìsẹ́yìn tégún fi aṣọ. Ṣùgbọ́n nítorí èèyàn kan àbí méjì àbí mẹ́ta tó sì kù sí apá ọ̀dọ̀ wọn, tó jẹ́ pé irú àwọn ọ̀rọ̀ báyìí ni wọ́n fi dè wọ́n mọ́lẹ̀. Ó ṣeé ṣe bóyá lára àwọn tá a rí ńjọ́ kìíní àná tí wọ́n náwọn lọ gba rédíò station, torí tẹ bá gbọ́ náà gbogbo ọ̀rọ̀ wọn ẹ ti rí bí irọ́ bí pà ń tọ̀yàn. À ń parọ́ mọ́ United Nations, àjọ àgbáyé. À ń parọ́ pé ẹnìkan ti ní kan lọ ṣe, gbogbo ohun tó bá ṣẹlẹ̀ òun wà níbì kan, ó máa dìde sí wọn. Kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí wọn. Òfin kan wà níbì kan tó de kinní kan. Tá a dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà pé ẹ má tẹ́tí sáwọn èèyàn wọ̀nyí, irọ́ ni wọ́n ń pa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tán dẹ̀ ń sọ tó lè jọ mọ́ òótọ́. Ọ̀rọ̀ orí ìwé tẹ́yin náà lè lọ wò lórí Google fúnra yín, tẹ́lẹ̀ lọ check out ní tẹ́yin náà máa rí bó ṣe rí pé ókè ẹni náà ka kinní ń bí ni, ó dẹ̀ ń sọ fún mi, ṣùgbọ́n kì í ṣe pé ó mọ ẹnikẹ́ni tó ti ṣe rí tó dẹ̀ ṣe tó ṣiṣẹ́ fún wọn. Òun náà kàn ń sọ ni lélẹ̀ tó já sí pé ohun tó ń ṣe yẹn ẹ̀yin náà lè ṣe. Kò sí nǹkan kan tó ń ṣe tí ẹ lè ṣe. Tẹ́yin náà bá lọ ṣe research, tẹ́ bá ka nǹkan, tẹ́ wá rí, kẹ́ máa twist ẹ̀, kẹ́ máa lò, kẹ́ máa wá ní ẹ mọ̀ ń pa ẹ̀, ẹ̀yin lẹ mọ̀ bó ṣe jẹ́, ẹ̀yin lẹ mọ̀ kú tó pa. Kò sí ẹni tí ò lè ṣe irú ẹ̀. Àmọ́ ohun tí ò dáa ni, nítorí pé ó máa pa àwọn èèyàn kan lára. Pàápàá jùlọ tó bá ti mọ̀ pé ohun tó tiẹ̀ ń sọ yẹn kì í ṣe ohun tó jẹ́ pé ó dájú pé bó ṣe sọ̀rọ̀ yẹn gẹ́lẹ́ ní òrì, tó jẹ́ pé ó lè yíwọ́. O nílò láti máa sọ ṣe, o sì nílò láti nà tán kó sọ òótọ́ fún àwọn èèyàn tó bá dòwò pọ̀. Yálà òun jó lórí òun kò yàn jẹ ni, àbó òun tẹ̀lé èèyàn ó wá fẹ́ mú àmọ̀ràn wá sọ lẹ́kùnrẹ́rẹ́
bó ṣe rí kí gbogbo ẹni tó bá fẹ́ tara bọ̀ àbí gbogbo ẹni tó bá fẹ́ ṣe kán lè mọ̀ pé fúnra wọn ni wọ́n fínú fídọ̀ pé ó dáa mo ti rí pé bó ṣe rí rèé gbogbo ibi tó bá já sí ó tẹ́ mi lọ́rùn kó má jẹ́ pé ẹ̀tàn lásán ọ̀rọ̀ orí ahọ́n ọ̀rọ̀ ẹnu àsọdùn ó ní wàá fi tan àwọn èèyàn tí wọ́n wá lọ tọwọ́ wọn bọ sọ̀lọ̀ tí wọ́n á lọ torí wọn bọ ibi tó jẹ́ pé nígbẹ̀yìn kò sẹ́ni tó mọ ibi tó máa já sí lórí ẹ̀tàn tó ṣe fún wọn eléyìí ò dáa kò bójú mu. tẹ́ bá rántí kò tí ì pẹ́ jìnnàjìnnà yìí wọ́n ṣe fọ́nrán kan náà tá a padà gbọ́ níbi tí ìyá kan ti ń sọ pé bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn Amẹ́ríkà lòun ń gbé ó wá ń ṣe àpẹẹrẹ yẹn gbà yẹn nítorí pé wọ́n fẹ́ káwọn èèyàn bọ́ síta wọ́n láwọn fẹ́ ṣe occupy. mo gbọ́ tí ìyá yẹn sọ̀rọ̀ fọnàfọnà tó ń dánu Amẹ́ríkà lòun ń gbé òun mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú òyìnbó tán bá fẹ́ ta lé iṣẹ́ kan tán bá ti tà àwọn tó fẹ́ gbà bọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n á gba gbogbo ẹ̀ wọ́n á ṣe kinní kan lélẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wa tí Ọlọ́run fún àwa náà láǹfààní láti wà nílùú òyìnbó pàápàá jùlọ l'Amẹ́ríkà tẹ́nìyẹn fi ń parọ́ ta bọ́ síta ta là yín lọ́yẹ̀ ta sọ fún yín pé ẹ má dá wèrè àṣèrè afọ́fúngbẹ́mu apọ̀dà èèyàn tó ń tàn yín ẹ má dá wọn lóhùn irọ́ ni wọ́n ń pa kò síbi tán ti ń ṣerú ẹ̀ wọ́n kàn ń dánu fún yín ni ọ̀pọ̀lọpọ̀ ti ríra wọn gẹ́gẹ́ bíi pé àwọn wà superior sẹ́yìn tẹ́ wà ńlé torí pé àwọn wà lókè òkun ọ̀pọ̀lọpọ̀ tó wà ńlé náà ẹ̀ ń wu ẹni tó wà lókè òkun bí ẹni tọ́pọlọ ẹ pé bí ẹni tó wà superior sí yín òun lẹ ṣe ń fọ̀ sínú trap wọn. ẹ bá ń béèrè lọ́wọ́ wọn tẹ́ ń béèrè pé ó dáa ohun tẹ́ ẹ sọ yìí ẹ̀rí wo la lè rí ń bo la ti lè rí ta ló ti ṣe bẹ́ẹ̀ rí tó jẹ lọ. Irú ọ̀rọ̀ yẹn lẹ tún rí tó jẹyọ nínú ọ̀rọ̀ bàbá Èkìtì ẹ já dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá Èkìtì ò ń ṣe ẹnìkan tó dìndìnrìn tó gọ̀ tí ò mọ̀ béèrè tí ò sì mọ bó ṣe ń lọ. péyàn lè fìdí ìgò kan ó àbí kò lè fìdí ìgò kan ó òun kọ́ lọ́gbọ́n o ọgbọ́n yàtọ̀ ọgbọ́n òwe ọ̀tọ̀ ọgbọ́n kọ́pọ̀lọ èèyàn pé kò mọ nǹkan tó tó àti nǹkan tó yẹ kéèyàn dẹ̀ mọ béèyàn ṣe máa ń béèrè láti wá ojútùú nǹkan tó bá ta kókó ọ̀tọ̀ nìyẹn o ó yàtọ̀ síra wọn ẹ má jà gbé síra wọn so pé level of education àbí nǹkan kan òun kọ́ ló máa ṣàpèjúwe àbí tó máa ṣe atọ́kùn pé lágbájá yìí tọ́pọlọ ẹ̀ pé torí ẹ̀ pé ni rárá kò rí bẹ́ẹ̀. mo wá fẹ́ jẹ́ kémi àti yín ẹ jẹ́ ká tẹ́tí sí ohun tí ìyá kan tó lóun ń gbé lu òyìnbó ẹ tẹ̀ tún ti rí nínú ọ̀rọ̀ ẹ̀ nígbà tó dáàrin kan ó ní ṣé bàbá Èkìtì mọbi tóun ń gbé ṣó mọbi tóun ti ń pè lélẹ̀ tó já sí pé ìyá yẹn wọ́n ti gbé òun ní múgùn tó bá yẹ pé kò mọ̀ ń pa nǹkan tó ń ṣẹlẹ̀ torí ẹ jẹ́ ká sọ ká là ó ṣeé ṣe kó jẹ́ pé ìyá yẹn náà ibi tó yé wọn mọ̀ ńgbà tán gbé àwọn ní múgùn tán parọ́ fún wọn àbí tí ìyá yẹn náà tó wà ní àwùjọ ibi tó lọ korí bọ̀ tí ó mọ̀ pé àwọn apanilẹ́kúnjayé àwọn atannijẹ ni wọ́n pọ̀ ń bẹ̀ wọ́n sì ti mọ̀ pé irú àwọn èèyàn bíi tìyá yẹn tí wọ́n ní tètè grasp pé irọ́ làwọn ń pa wọ́n pọ̀ ń bẹ̀ tó wá jẹ́ pé irú irọ́ yẹn ò ní wọ́n fìdí wọn ń bẹ̀ ó lè jẹ́ pé ìyá yẹn náà victim níyá yẹn ibi tó yé ìyá yẹn mọ́ ni bóyá ìyá yẹn wá wò pé ìfẹ́ táwọn ń tàwọn o táwọn ní sí bàbá Èkìtì o jẹ́ ń pé bàbá Èkìtì kí n tètè sọ fún torí orúkọ ẹ̀ wà ń bẹ̀ o mo gbórúkọ ẹ̀ àbí mo rórúkọ ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ìyá yẹn náà ló dá ọgbọ́n yẹn tó dárú yẹn lásà tọ́ ẹ jẹ́ ká kọ́gbọ́n ń bẹ̀ ká sì mọ̀ pé lórí ìrìn àjò yìí oríṣiríṣi èèyàn ló wà oríṣiríṣi ọgbọ́n lóníkálukú ń lò ọ̀pọ̀lọpọ̀ ń parọ́ tọ́dẹ̀ àsáàtì pé òótọ́ làwọn ń sọ ọ̀pọ̀lọpọ̀ ń lo ọgbọ́n advantage pé òkè òkun ni mò ń gbé bí mi tiẹ̀ mọ nǹkan kan mi bá sọ̀rọ̀ àwọn èèyàn á tẹ́tí sí mi torí pé wọ́n ní gbàgbọ́ pé mo wà nílùú tó ní ọ̀làjú màá sì ní ọgbọ́n àti ìmọ̀ àti òye ju àwọn nítorí exposure wọn dẹ̀ ní exposure kankan wọ́n mọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì dẹ̀ mọ̀ ó ní exposure ó ní ọgbọ́n ó mọ ohun tó tọ́ ó mọ ohun tó yẹ ṣùgbọ́n torí pé kí ni
àwọn ṣáà fẹ́ sọra wọn di ẹni ńlá, wọ́n fẹ́ ṣe ohun tó fẹ́ ṣe, wọ́n dẹ̀ fẹ́ máa fi àwọn ọmọ ọlọ́mọ rúgbó, wọ́n fẹ́ máa fi àwọn èèyàn eléèyàn máa lọ fi wọ́n ṣe iṣẹ́kíṣẹ́. Nígbẹ̀yìn gbẹ̀yìn káwọn lè jáde kan fọwọ́ sọ̀yà kan dúró pé àwa la ṣe nǹkan báyìí, la ṣe nǹkan báyìí. Ẹja gbọ́ ìtakùrọ̀sọ tí ìyá yìí tí wọ́n ní pẹ̀lú bàbá Èkìtì lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Kò tí mò ń ṣàlàyé látàárọ̀ kó lè yé wa, mi ò fẹ́ kí fọ́nrán ẹ̀ gùn jù. Hello, mami. Hello. Ohun tí a sọ lẹ́ẹ̀kan yẹn màmí ò tí understand ẹ̀ kí lè mú bí ó ṣe máa rìn. Kí nǹkan tí mò ń gbọ́? Bẹ́ẹ̀ ni mà. Nǹkan tí mò ń gbọ́ ni pé wọ́n ní pẹ̀lú àwọn tí wọ́n sọ pé kọ́ máa jáde lọ fún reclaiming. Wọ́n ní ọmọ olókàdé sọ nínú fóònù ìrìntà gbọ́. Ó ní òun ọmọ olókà òun sọ fún yín kò sí rálì o, ṣùgbọ́n tá a bá gbá ní ìbẹ̀yẹn má jáde o. Ibo ló wà náà, ṣé Adó Èkìtì ló wà bí ní Oǹdó? Mo kàn máa pàdé lójú ọ̀nà ní mi ìmọ̀bí tó wà, mi ìmọ̀bí tó. Mo fẹ́ jẹ́ kẹ́ ṣe àkíyèsí kinní kan nínú ìtakùrọ̀sọ tó ń ṣẹlẹ̀ yẹn, in that conversation. Ẹni pé yáyẹn ń dọ́gbọ́n béèrè pé bo lọmọ Lúkà wà. Ó pe àwọn ìlú kan ṣáájú ó jù sí bàbá Èkìtì. Òun ló ṣe dáa kéèyàn gbọ́n kọ́pọlọ ẹ̀ pé gbogbo ìgbà tó bá ń ṣe nǹkan tó bá ń sọ̀rọ̀, pàápàá jùlọ lórí ìrìn àjò yìí. Jẹ́ kọ́rọ̀ ẹ jẹ́ tójú tì yẹ làparò fi ń ríran. Be at alert. Be on your feet. Be very sharp and very smart. Listen. Kó máa píkì àwọn pọ́ìntì tó wà nínú ọ̀rọ̀ téèyàn bá ń bẹ sọ̀rọ̀. Ẹni pé ó sáré ju àwọn nǹkan kan sí bàbá Èkìtì. Tẹ́ bá dẹ̀ rántí pé láàrin ìgbà kan wọ́n ní wọ́n tún ń sọ̀rọ̀, wọ́n ní wọ́n ní kán lọ máa fìyà jẹ àwọn tí ò tẹ̀lé wọn tán wà ní ilẹ̀ Yorùbá, kán lọ máa fìyà jẹ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n náà kọ orúkọ àwọn èèyàn síbì kan. Wọ́n á ní káwọn kan lọ gbé wọn igbá àwo, tẹ́ bá rántí. Ìgbà kan wà wọ́n á máa sọ lórí ètò, wọ́n lẹ́ni tó bá lè bá wọn sẹ́ndì phone number àtàwọn àdírẹ́sì àwọn èèyàn tó ń takò àwọn wọ̀nyí. Ẹ wo orú ọgbọ́n tí ìyá yẹn ń dá. Ó nígbàgbọ́ pé bàbá Èkìtì máa mọ ibi tí ọmọ Lúkà ń gbé. Bóyá ó ń rú wọn lójú, wọn mọ ibi tí ọmọ Lúkà wà gangan. Ìyá yẹn wá ń bi bàbá Èkìtì pẹ̀lú ọgbọ́n pé wọ́n lọ́mọ Lúkà sọ báyìí, ó sọ báyìí. Ṣé Adó ti ẹ̀kọ́ ló ń gbé ni àbí bó ti ẹ̀dán ló ń gbé yẹn? Bí bàbá Èkìtì tó bá jẹ́ pé gbà tí wọ́n bí bàbá Èkìtì wọ́n jókòó pé ó yẹ wá máa sanwó kọ́mọ mọ́ gọ̀. Táwọn kan náà lọ ń sanrú owó yẹn níjọ́ yẹn. Bóyá bàbá Èkìtì ò bá kó sọ́wọ́, bàbá Èkìtì ò bá lanu pé rárá. Bóyá ó kó àìṣẹ́ gbà lọmọ Lúkà ń gbé, wọ́n kàn ní àìṣẹ́ gbà ló ń gbé àbí Ọ̀yọ́ Èkìtì ló wà. Wọ́n á jábọ́ lé ìyá yẹn lọ́wọ́. Unconsciously wọ́n máa fún ìyá yẹn ní information tí ò sanwó fún tó dẹ̀ ní ìdí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá, akọni ọmọ Yorùbá tó jẹ́ pé gbà tí wọ́n bí wọ́n sanwó kọ́mọ má gọ̀. Wọ́n fatare ṣàdúà fún. Ọtí ìbílẹ̀ wọ́n fi sẹ́nu, wọ́n fi ṣàdúà fún. Wọ́n forógbó ṣàdúà fún, wọ́n fobì wọ́n fi ṣàdúà fún. Wọ́n foyin sẹ́nu, wọ́n fi ṣàdúà fún. Àwọn owó kọ́mọ mọ́gọ̀ tí wọ́n ń san láyé ìgbà yẹn nìyẹn. Ó sì ṣiṣẹ́ lára bàbá Èkìtì. Ó ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára bàbá Èkìtì. Bàbá Èkìtì gbọ́n ṣáṣá. Bàbá Èkìtì ò fọ́ọ̀lù sí trap alákọ̀ọ́kọ́ tí ìyá yẹn dẹ sí wọn. Gbogbo èyí tó tún tẹ̀lé náà, all the subsequent one. Bàbá Èkìtì fi gbọ̀rọ̀ jẹ́ ká o, wọ́n perégedé o. Wọ́n wẹ̀ wọ́n yán kànkàn.
wọn kó sí páńpẹ́ tí wọ́n fẹ́ ta fún wọn. Páńpẹ́ ọpọlọ tọ́rọ̀ pé àwọn fẹ́ kó sí bàbá Èkìtì lórí nípa híhalẹ̀ mọ́ọ̀yàn, nípa ìdúnkokò mọ́ọ̀yàn, máa lọ mú àwọn orúkọ kan tí ò exist, máa lọ formulate, máa ní wọ́n ti wà ń bì kan àbí wọ́n ti ń ṣègbésẹ̀, wọ́n ó gbé àwọn èèyàn, wọ́n ó ṣe gbá. Ẹ jẹ́ àtẹ̀síwájú, mo kàn ní kí sáré yànnà náàárín yẹn kó yé wa ni. pé gan gbàmí àlè pàdé náírà. announcement tó gíìmù nìyẹn, gbogbo àgbáyé ló gbọ́ o. ókè mà. ní àná láti àárọ̀ alẹ́ ìjẹta gbogbo announcement tó lè ń gíìmù orúkọ yín wọ́n dá sí o. Wọ́n ní bàbá Èkìtì ó wà ń bẹ̀, bàbá Èkìtì ó wà ń bẹ̀, tọ́gbọ́n sọ lè wá ní bàbá Èkìtì. But mo mọ̀ yín dáadáa, ó ní olóòótọ́ ni mo pè yín sí. Ẹ̀jẹ̀ ní láì tó wá ní sí àwọn ẹ̀yin tẹ́ ń ṣe pẹ̀lú bàbá Bánjí. Pé bàbá Bánjí sọ pé tó máa jáde kẹ́ máa ṣe rálì kẹ́ máa join onítìrí. Jọ máa join onítìrí, join onítìrí o. Báwọn join onítìrí, owó tí mo ní yìí ni mo yá yìí. Ẹ láwọn kan náà wá mi àbí kò yé mi màámi. Ṣé torí pé mi ò lórí onítìrí náà fi wá mi àbí wo? Ẹ láwọn kan wá mi. Nǹkan tó wà ń bẹ́ẹ̀ ní ìsìn, nǹkan tó wà ń bẹ́ẹ̀ ní ìṣe ni pé orúkọ ẹ ti wọ́n ní list lórí sọ. Ṣùgbọ́n láti kò lè yọ orúkọ ẹ jáde, kó o join onítìrí, kó bá wọn ṣe nǹkan tán ní kan ṣe, wọ́n ní kan máa lọ sí government service ní ìsìn, léèdè ọ̀la àbọ̀tọ̀la lọ́ máa pè é pé kí gbogbo yín lọ sí government service ní state yìí. Ìní state kó ní kálukú lọ sí government service. Kò sówó, kò sí kankan kò fẹ́ lọ sí government service. Èmi yá ẹ lọ́wọ́ tí mo ní o. Màámi, tá a bá dé gómìnà ọ̀fíìsì kí ni ká lọ ṣe ń bẹ̀ mà? Torí ìgbà tẹ́ ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan yìí mà. Hello màámi, network. Bàbá Èkìtì. Bàbá Èkìtì. Hello màámi. Ìgbà tẹ́ ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan mi ò gbá dáadáa ni. Tá a bá dé gómìnà ọ̀fíìsì, ó dàbí pé dárúkọ kí ọ̀nà kì. Hello màmú nígbà tẹ́ sọ lẹ́ẹ̀kan. Hello màmú nígbà tẹ́ sọ lẹ́ẹ̀kan ká bá dé tó gómìnà ọ̀fíìsì. Ẹ̀ dárúkọ kí mo ní kí èwo mà. Hello mà. Kí ló wí? Mo nígbà tẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ẹ̀ dárúkọ kí tó tá bá dé gómìnà ọ̀fíìsì pé kí. Kọ́kọ́rọ́ lè lọ gómìnà tí mo kọ́ tó máa ṣe àwọn tó máa tẹ̀lé wọ́n lè máa tẹ̀lé wọn lóbẹ̀ ni. Àwọn tí wọ́n gba kọ́kọ́rọ́ lọ́wọ́ gómìnà wọ́n máa wà bẹ̀. Èyí máa join ni wọn ni. Wọ́n lè gba kọ́kọ́rọ́. Ṣé torí màmí? Join ni wọn. Ṣé torí pé? Orúkọ ẹ̀. Ṣé torí pé wọ́n ní mi ò tẹ̀lé wọn sí náà fi ní pé lẹ́bi ní pé bí kí n ìlú lẹ̀ ọ̀ kí join onítìrí? Ta ló lọ bá ṣe program? Ṣé Lady K ló lọ bá ṣe program? Bẹ́ẹ̀ ni mà. Bẹ́ẹ̀ sọ pé wọ́n fọ wọ́n nílànà tẹ̀ or something like that. Ẹ̀rọ ṣé ẹni èèyàn kan ló pè wá lórí fóònù pé ara àwọn bọ́ọ̀sì wa tá a rán jáde tó ń ṣe Yorùbá Nation o, wọ́n ti pa wọ́n òní ọmọ àdìo làwa fi sọ̀rọ̀ síta. Later làwa lọ find out pé irọ́ lonítọ̀ ń pa. Mo dẹ̀ padà pè lórí program yẹn pé ẹni yẹn fún wa ní lọ́gbọ̀n information ni àwọn tó ń jà fowó náà pa o. Mo tún ṣe program kan tí mo tún wá apologize pé ẹni yẹn ló fún wa ní wrong information. Orúkọ yìí ti kọ́ ti wà lóṣà láti bẹ̀yẹ. Ìbẹ̀yẹ ti gbọ́ wọ́n ní ẹjọ́ ẹ̀rú dènà ọ̀pọ̀ ìwọ àtàwọn Lady K àti Ọmọlúkà pé kọ́ máa jáde pé ọ̀pọ̀ tí onítìrí ṣe kẹ́ má support. Ọ̀tá àgọ́ nìyẹn ó dẹ̀ wà nínú list. Advice tẹ fún mi ní ìsìn ní pé kí n fìlú lẹ̀ máa mi àbí ìwúlẹ̀ ní pé kí n ṣe ń bẹ̀ mà. Bẹ́ẹ̀ ni kò fìlú sílẹ̀ mi ní kò jọ ìlú onítìrí ni. Ẹ kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan ní tó bá yẹ. Ẹ kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan màá ní bóyá máa fìlú lẹ̀. Kí wọ́n ń wá mi. Wọ́n ní nǹkan tẹ́mi rò ní pé
tẹ́ ẹ̀ bá kúrò nílùú wọn kò tẹ̀ síbi tó máa lọ náà wọ́n á mú olùwà ènìyàn tó bá wà níbẹ̀ o. láwọn onítìrí bàbí ní gúrúùpù onítìrí bàbí ṣèbí tí n bá ti jọ ìwọ̀n kò sí wàhálà. ṣèbí tí kì í ṣe gúrúùpù onítìrí. ìjọba ni o ICI ìjọba ICI ìjọba ICI. ṣé ICI wà ní Nàìjíríà ni. àwọn ti invite wọn o. àbọ̀ wá kankan báyìí o. onítìrí báyìí wọ́n á mú mi mà so ẹ máa jọ ẹ. tí bá ti jọ ìwọ̀n mà mo ti ṣe. èmi rò bẹ́ẹ̀ o. rò bẹ́ẹ̀ o. ok ma kò sí wàhálà. ṣùgbọ́n ẹ bá mi sọ fún wọn pé mo ti jọ yìí o ṣẹgbẹ́ mà tẹ bá ti dé mítì pẹ́ ti bá mi sọ̀rọ̀. ni mo ṣe fún ẹ ní information ìdúró orí bí olùkọ́ ẹ ti wà àwọn tí orúkọ mi ti wà nínú lísì àwọn tí àìsàn máa mú. bẹ́ẹ̀ ni o. àtòrí pé mi ò join occupation. ṣé o mọ ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí ni. mo mà London ni. London ni mo. bẹ́ẹ̀ ni. mo mà London ni. ẹ má wọlé. èmi ò dẹ̀ lè parọ́ fún ẹ. mo mà. orúkọ tí mo gbọ́ orúkọ ẹ ni mò ń gbọ́. ẹ rántí ijọ́ kan náà báyìí lórí ètò mò ń gbìyànjú àti rántí ẹni tó ń ṣe ṣóò níjọ́ yẹn mò ń gbìyànjú àti rántí bóyá Lady K ló ń ṣe ṣóò níjọ́ yẹn ni o bóyá ìgbà tí mò ń sọ ẹ̀ ó ti pẹ́ o kó tó di pé gbogbo ẹ̀ padà dojúrú táwọn dìndìnrín kan tí ò lè ronú dáadáa tọpọlọ wọn ò pé kan tó tú sí sáàdì ibi tán ti ń parọ́ tàn wọ́n lọ pé kan wá tò síbẹ̀ kan tó tú sí sáàdì yẹn kan tó lọ tò síbẹ̀ kan tó máa ràn wọ́n lọ́wọ́ láti da nǹkan rú nígbà yẹn mo wà lórí ètò ẹnìkan jọ yẹn mò ń gbìyànjú àti rántí ẹni yẹn lára àwọn èèyàn wa mò ń gbìyànjú àti rántí ẹni tó jẹ́ ó dàbí pé orí ètò Lady K ni bẹ́ẹ̀ ni mo wà lórí ètò pẹ̀lú Lady K bàbá wa Olúgbẹ̀dù wọ́n wà lórí ètò pẹ̀lú Lady K níjọ́ yẹn wọ́n ń sọ̀rọ̀ tí a kan pè wọlé tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fatafata tó ní òun ní àwọn ọmọ káàkiri wọ́n pọ̀ ní Amẹ́ríkà ń bí báyìí wọ́n wà nínú iṣẹ́ ológun wọ́n ń wọnú lé gbogbo àwọn intelligence gbogbo information náà ti gbé tán ti sọ fóun kìíní kan ń ṣẹlẹ̀ ìgbàkàwò kan nǹkan tó bẹ̀rẹ̀ sí fọ́n gbogbo nǹkan tí ò jẹ́ tó ń pe rẹ̀ tó ń pa irọ́ mo ní láti pè wọlé ńjọ́ yẹn bóyá mo dẹ̀ kọ sí kọ́mẹ́ǹtì ni wípé ìyá yẹn tó ń sọ yẹn tó bá rí bẹ́ẹ̀ tó bá dá lójú kó bọ́ síta kó fojú ara ẹ̀ hàn kó jẹ́ ká mọ orúkọ ẹ̀ mo lèmi ṣetán láti tẹ̀lé ìyá yẹn lọ síbi tó lóun ti rí àwọn information yẹn nítorí pé kí ni èmi lè fi dá anybody lójú pé gbogbo ọ̀rọ̀ tí ìyá yẹn sọ pátápátá irọ́ pátápátá òfútù fẹ́ tẹ̀ ni kò sí anybody tó wà nínú iṣẹ́ ológun ní Amẹ́ríkà tó máa gbé intelligence information tó máa gbé lọ sọ fún ìyá ẹ̀ àbí lọ sọ fún anybody wọn bí dáa tó bẹ́ẹ̀ ìjọ tó bá dánrú ẹ̀ wò lásà tó bá sọ rú ẹ̀ sọ̀rọ̀ ìjọ náà ní kóró gbé l'Amẹ́ríkà because it is not done. ẹ wo Trump tó jẹ́ president wọn gan bọ́n ṣe fẹ́ràn ẹ̀ tó ń fa wàhálà tó ń ṣe gbogbo ẹ̀ ẹ rí i pé lẹ́nujọ́ mẹ́ta wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n ló kó àwọn information intelligent information kan pé ó kó lọ lé àbókò sílé ẹ wo wàhálà tó ń bá fà ẹ wo bọ́n ṣe ń gbé lọ kóòtù tó ń gbé lọ gbogbo ẹ̀ gbogbo yín lẹ rántí Hillary Clinton kí lọ Amẹ́ríkà kí ni ọ̀pọ̀lọpọ̀ ATS ní Amẹ́ríkà nítorí pé wọ́n ní ó ń àṣẹ́sì ímeèlì iṣẹ́
lórí àwọn laptop tí ò yẹ kó ti access ẹ̀ tó lè jẹ́ kí kíní yẹn wà vulnerable láti bọ́ sọ́wọ́ àwọn tí ò yẹ kó rí. Mo fẹ́ jẹ́ kí ẹ fi mọ̀ bí Amẹ́ríkà ò ṣe ṣeré pẹ̀lú intelligence wọn sí ni o. Ààrẹ lásán yẹn o àti Secretary of State lára àwọn tó lágbára jù ń lù ń gbà yẹn nìyẹn o. So ẹ wá wo ìyá kan, ìyá Nàìjíríà, ibi tẹ́ ti kọ́kọ́ mọ̀ ọ̀rọ̀ tó ń pa àwọn ọmọ ń pọ̀ gan tó wà nínú iṣẹ́ ológun. Ẹ ti mọ̀ pé irọ́ ni irú àwọn yẹn ń pa. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn tó máa wá ń fìdí yín nírọ́ láti divert attention yín àti láti gádà àwọn èèyàn jọ sẹ́yìn onítìrí láti máa ṣeṣẹ́ láabi àti láti máa parọ́ tí wọ́n ń pa nígbà yẹn. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn. Irú àwọn àṣemáṣe yẹn tí wọ́n ṣe ó pọ̀ jàǹtìrẹrẹ tá a lè ròyìn ẹ̀ tán. Arabi tí ọ̀pọ̀lọpọ̀ ti kó sọ́wọ́ nìyẹn tán ti tẹ̀lé wọn because ọ̀rọ̀ ẹnu, ọ̀rọ̀ dídùn ọ̀rọ̀ ẹnu tí wọ́n fi tan ọ̀pọ̀lọpọ̀ jẹ, irọ́ tí wọ́n pa fún ọ̀pọ̀lọpọ̀. Gbogbo access tí wọ́n ní, gbogbo information tí wọ́n ní, tí wọ́n máa láwọn ní. Ó ní lọ́pọ̀lọpọ̀ ìgbà ló ṣe máa ń yà mí lẹ́nu, ló máa ń dùn mí. Tí àwọn èèyàn wọ̀nyí tán bá jáde, tán bá parọ́ àbí tán bá sọ̀rọ̀ kan tó bá jẹ́ irọ́, tá bá wá challenge wọn, tá bá ní kán gbé evidence jáde àbí kí wọ́n proof nǹkan tí wọ́n ń sọ, ẹ rí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ ní rí wọn kan jáde, wọn ò ní lanu sọ̀rọ̀, wọn ò dẹ̀ ní ṣe nǹkan kan. Wọ́n á fi wá gún lágídí àbí kán pretend bí pé wọn ò rí fọ́nrán wa, wọn ò gbọ́ nǹkan tá a sọ. Kì í ṣe pé wọn gbọ́ o, kì í ṣe pé wọn ò rí fọ́nrán yẹn, àmọ́ wọn ò ní àlàyé tí wọ́n fẹ́ ṣe nítorí pé irọ́ ni wọ́n ń pa. Wọ́n dẹ̀ ti rí pé irọ́ fẹ́ já. Òun lẹ̀ ṣe ní rí wọ́n ń ta kan wá sọ̀rọ̀. Tẹ́ bá gbọ́ táwọn kan sọ pé Ìgbòho gba owó kówó jẹ, bàbá Akíntóyè ṣe gbá ó ṣàwo. Ẹ̀rípa ti challenge wọn for a very long time pé ẹni tó bá dá lójú mú ẹ̀rí dání kó bọ́ síta kó dẹ̀ sọ, but make sure pé ẹ̀rí kẹ́rí tó bá fẹ́ mú jáde òótọ́ ni o, kò kí ń ṣe rọ́, kó wà authentic. Make sure pé ẹ̀rí yẹn òótọ́ ni, kò kí ń ṣe rọ́, ó dẹ̀ wà authentic. Torí tó bá gbé irọ́ wá, tó wá gbé wá fáwọn èèyàn, pàápàá jùlọ tó wá sọ lórí ẹ̀rọ ayélujára àbí tó gbé sórí ẹ̀rọ ayélujára, tá a bá padà find out àbí tá a bá proof ẹ pé irọ́ lòun pa, ó máa lẹ́yìn, ó máa lẹ́yìn. Ìwọ gan ò ní sánsọ orú ẹ̀ sọ̀rọ̀ mọ́, nítorí pé kí ni, a rí i pé wọ́n gbé ẹ òfojú balẹ̀ ẹjọ́ wípé òun parọ́ nǹkan téèyàn ò ṣe, òun pa á mọ́, ó dẹ̀ ń ṣe kí ni, òun falsify document láti parọ́ mọ́ èèyàn. Pàápàá jùlọ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n mọ̀ parọ́ tí wọ́n ní United Nations ló ṣe kinní kan, ló ṣe gbá ló ṣàwo. Lélẹ̀ tí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ti padà find out pé irọ́ ni wọ́n ń pa fún yín, nítorí ẹni tó ń sọ ọ̀pọ̀lọpọ̀ kinní ìgan ó ti padà jáde pé òun kàn ń fi ọgbọ́n orí tòun, òun fi ń tọ́ ni, èyí jẹ́ èyí ò jẹ́ lòun ń ṣe pé bóyá ó máa bọ́ sí. Òun ló ṣe yà mí lẹ́nu ní ọ̀sẹ̀ tó kọjá tí dìdìrìn kan tún wá sórí ètò tá à ń ṣe tó ní ṣe bí ìlú òyìnbó lèmi ń gbé, èmi lamẹ́ríkà lèmi ò ṣe lọ kémi lọ find out ní United Nations tó ráwọn ti lọ àwọn rí ń bẹ̀. Kí ló rí ń bẹ̀, kí ló wà ń bẹ̀? Bẹ́ẹ̀ ṣe máa ń parọ́ fúnra yín nìyẹn. Èèyàn tó parọ́ fún yín tó tàn yín gan, ó ti bọ́ síta, ó ti jẹ́wọ́. Àmọ́ nítorí pápọ́lọ yẹn ti kú gan, kò dẹ̀ sẹ́ni tó lè jí dìde mọ́. Ó jáde, ó wá sórí ètò, ó wá argue pẹ̀lú àwọn èèyàn. Despite the fact pé tó ń parọ́ gan, ó ti ń jẹ́wọ́ pé òun mọ̀ pé nǹkan tóun sọ báyìí ni. Kò sí United Nations kankan tó ṣe kinní kan. Àmọ́ àwọn lẹ́tọ̀ọ́ láti ṣe, àwọn làwọn ń sọ, làwọn ń ṣe fúnra wọn. Because ẹni ó mọ gravity offense tó ń commit, tó dẹ̀ mọ gravity nǹkan tó ń ṣe. Òun ló ṣe ń dọ́gbọ́n láti absorb ara ẹ̀ kúrò nínú wàhálà tó ń bọ̀. Bọ́ síbẹ̀síbẹ̀ àwọn idiot sì máa jáde, wọ́n máa pariwo, wọ́n máa ní rárá kò rí bẹ́ẹ̀, ìgbà kan àwo kan ni. So ẹ̀yin èèyàn, ìwọ̀nba ẹ̀yin tẹ́ ẹ sì kú ń bẹ̀ tí ọ̀rọ̀ ò tí ì yé yín dáadáa, àbí tí ẹ sì ń ṣe bíi pé ẹ mọ̀ pé irọ́ làwọn èèyàn yín ń pa, ẹ jẹ́ kétí yín ṣí, ẹ jẹ́ kọ́pọlọ yín ṣí. Ẹ kúrò níbi tí wọ́n ti ń parọ́ fún yín, ẹ kúrò ń bẹ̀.
ẹ má fowó yín ṣòfò mọ́, ẹ má fàkókò yín ṣòfò mọ́, ẹ kúrò ń bẹ̀. Ẹ já gbọ́ fọ́nrán ìparí. Okay o. Ẹ bá mi network ti tún lọ. Network dé. Network má ṣe báyìí náà. Hello ma. Hello. Ẹ bá mi sọ fún wọn wípé ẹ ti bá bàbá Èkìtì sọ̀rọ̀. Ṣé ẹ gbọ́ mi mà? Ìbí ká ti join occupation ni. Ká ti ọkọ. Ọmọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni. Ọmọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Mo mọ̀. Túnù sí platform ẹ̀, gbogbo nǹkan tó ń lọ wà á máa gbọ́. Okay. Tàbí kí ẹ pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wá. Láyé ìgbà yẹn CNN ni wọ́n nìyẹn. Ṣó lè pé ni, ṣó lè bá sọ̀rọ̀ ni. CNN ni wọ́n nìyẹn ní ayé ìgbà yẹn, olóńgbà wọn gbé information. Hello ma. Ẹgbẹ́ orúkọ ẹ̀ ń wà nínú gbogbo nǹkan tó ń ṣe. Okay. Ṣé ẹgbọ́n gbà tí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà parọ́ mọ́ mi mà? Tí a gbọ́ yẹ. Irọ́ wo ló pa? Tó sọ pé èmi ni mo sun mọ́tò ọlọ́pàá ní ọjọ́ ta. Àwọn èèyàn ló sọ fún òun. Òun ló sọ bẹ́ẹ̀. Wọ́n sọ fún báyìí. Àwọn wà lórí line. Àwọn wà lórí line platform ẹ̀. Nǹkan tó sọ. Ṣé kí n Ọ̀sẹ̀ bọ̀wọ̀ ní kọ́kọ́ sọ. ṣé kí n Ọ̀sẹ̀ bọ̀wọ̀ ní ọ̀sọ̀ lọ́sìn. ṣé kí n sẹ́ndì kí nìyẹn sí tó fi lọ pé bàbá Èkìtì. Ìtumọ̀ tó sun mọ́tò ọlọ́pàá. Bẹ́ẹ̀ fún ẹ. Òun fún àwọn ló kó sọ̀rọ̀ mẹ́sẹ̀jì wà lọ́wọ́ mi. Mo wo ṣó yẹn láàárọ̀. Mi mọ fóònù ní àwọn place. Okay. Tó bá kàn sẹ́ǹdẹ̀ mi ní rí. Okay ma. Mi mọ place. Okay ma. Yàtọ̀ sí pé kí n fi pè. Okay. Ṣùgbọ́n ọkọ tí mo ń gbọ́ ni mo ṣe ń pariwo fún báyìí. Okay ma. Pé kò ṣọ́ra o. Okay. Kò ṣọ́ra o. Èmi náà máa jọyọ̀ ọkùpá ẹ̀ ń sì mà. Ẹ lè bá mi sọ̀rọ̀ tì mà. Ọjọ́ ìní wọ́n tọ́jọ́ ṣe o. Okay ma. Ọ̀dẹ àwọn ọlọ́run ń gbà ẹ́ lẹ̀ o. Okay ma. Ẹ ṣé mà. Ó dàbọ̀. Ti lọ́la ti jọyọ̀ ọkùpá ẹ̀ kò sí wàhálà mọ́. Àìkúrò bẹ́ẹ̀ ni. Okay. Ẹ bá mi sọ fún ìyá onítìrí pé kẹjọ orúkọ mi kò lọ́ra àwọn tí ẹ̀ ń wá o. Ìyá màá gbé mi ìlú ìyá o. ICI. Ẹ lè kó ń dájú ẹ̀fẹ̀. Aṣọ tí wọ́n bá ṣe. Okay ma. Aṣọ tó bá ṣe láti pẹ̀lú wọn. Sorry, I don't want to in a good way. Okay ma. Not in a good way. Okay ma. Àwọn máa ń ṣe máa ń bẹ̀. Ẹ ṣe ìyanu. Jọ̀wọ́ ni kó sí wàhálà. Àmì máa ń bẹ̀. Àmì. Àjọ ìlàyé gbogbo aláṣẹ máa bá dé ilẹ̀ Yorùbá o. Bẹ́ẹ̀ni pa. Àjọ àwọn ọkùpá ẹni. Ọ̀pá ìní ìsìn ló kàn. Okay ma. Àwọn ìtẹ́lẹ̀ ló kàn báyìí. Ìlú máa bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. Wọ́n ti pẹ́ ọkùpá ìkúrò. Nítorí wọ́n ti win. Okay. Nítorí mo. Wọ́n ti win ọkùpá ìkúrò. Okay. Nínú àwọn ọmọ Yorùbá lè sọ. Okay. Ẹ ṣe mà. Ọkùpá ìlú. Wọ́n ní ìṣèkọ́ lọ. Ọkùpá bẹ̀rẹ̀ iṣẹ́. Ọkùpá náà. Àwọn ìtẹ́lẹ̀. Kò tó wà bá máa. Tọ́lá ẹ̀ gidigidi gan. Yes, mami. Mo jẹ́ ń tu o. Wọ́n máa fọ́ jẹ́ ìtòlú wo ṣùgbọ́n ní gbogbo wọn ṣe ń sọ. Wọ́n ní Ìṣẹ̀lẹ̀ pọ̀. Àwọn ní àgídì yẹn pọ̀. Ẹ̀rọ rẹ̀ rè. Ìpàdé àmì kojì rárá ló ń sọ. Ìṣẹ̀lẹ̀ pọ̀. Ó Ó pọ̀ o. kì í wà. Wọ́n sọ pé
pé ìwà ẹ̀ ò dáa rárá tọ́lọ́ tó gbogbo ìwà tó ń hù pé àgídí ni. ok àwọn ọmọ pé gbogbo Èkìtì ló lágídí bí àmì ò lè bíbi tó dáa mà. ìyá kí agídí tó ní àmì ò lè bíbi tó dáa. torí ẹ̀ náà làbí nínú ilé ẹ̀gbọ́n mà làbí nínú ilé níyà. Agídí bẹ́yìn máa máa ṣe bó ṣe síbi tó máa ti gbà yìí. Ilẹ̀ Yorùbá tá a bá gbà yìí, ilẹ̀ Yorùbá tá a fẹ́ gbà yìí, wọ́n gbogbo wa lájọ nígbà. bẹ́ẹ̀ni mà. Gbogbo ìgbádùn àwọn abájọ jẹ ní ìgbádùn tá à ń gbádùn nílùú òyìnbó yìí la fẹ́ gbé wa. bẹ́ẹ̀ni La fẹ́ gbé wa sọ́ọ̀. Kí gbogbo yìí máa gbádùn. bẹ́ẹ̀ni. ọlọ́wà ẹ̀rọ tó mọ̀ ní gbogbo wa ṣe ń gbẹ̀mọ́. Ló wá gbọ́ ti gbogbo wa o. àmì máa ń occupy now. Bọ́lá àmójú àmójú kẹ̀ máa pé àwọn èèyàn ní àyè ẹ̀ máa rí Èkìtì máa jáde ṣọ̀mùṣọ̀mù. Ṣẹ́gbọ́n mà. Àmì máa ń lọ. Ẹ máa rí. Bàbá Èkìtì. Yes ma. Yes ma. Bàbá Èkìtì ní Èkìtì máa jáde sọ̀mùsọ̀mù àbí? Ẹ̀yin èèyàn ṣe gbọ́ báyìí. Ẹ rí pé gbà tí ìyá yẹn fẹ́ parí ọ̀rọ̀ wọn ṣe gbọ́ nǹkan tán sọ. Ìgbádùn tá à ń gbádùn nílùú òyìnbó yìí, òun la fẹ́ gbé wá fún yín, la fẹ́ jẹ́ kẹ́ ẹ máa gbádùn. Ṣé pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ gbọ́ àti gbogbo nǹkan tí èmi àti yín jọ tẹ́tí sí? Ṣé ìyá yìí pẹ̀lú bọ́n ṣe ń sọ̀rọ̀ àtòǹtán sọ? Ṣé wọ́n look like ẹni tó understand ìgbádùn tó wà nílùú òyìnbó tí wọ́n wà yẹn? Ṣé wọ́n look like ẹni tó understand bí wọ́n ṣe ṣe ètò ìgbádùn tó wà nílùú òyìnbó yẹn? Ṣé wọ́n look like ẹni tó máa understand bọ́n ṣe máa ṣe gbogbo ẹ̀ tó máa rí bí títí ìlú òyìnbó yẹn based on conversation tẹ́ gbọ́ tán yìí? Ẹ jẹ́ ká gbà pé ìyá yẹn ò fi ṣèkà. Ibi tí ìyá yẹn mọ̀ mọ́ àtòǹtán sọ létí ìyá yẹn nìyá yẹn ń sọ. Bọ́ ẹ wá wò ó. Ṣé nǹkan tí ìyá yẹn sọ pé ìgbádùn tá à ń gbá nílùú òyìnbó la fẹ́ gbé wá fún yín, tá fẹ́ kẹ́yìn náà máa gbádùn? Ṣé ìyá yẹn mọ bọ́n ṣe máa ṣe tírú gbádùn yẹn tó máa wà possible nílẹ̀ Yorùbá based on this conversation? Ẹ̀yin èèyàn, ẹ̀yin náà ẹ fi òye gbé. Irú àwọn ìyá yìí ló pọ̀ nínú àwọn tí onítìrí kó sábẹ́ tó wá àwọn ìsọmọǹgbè. Tí àwọn èèyàn bíi Ṣóyẹ kó rí bẹ́ẹ̀ àǹkó náà wá ran onítìrí lọ́wọ́ láti máa kàjó làwọn ìyá yìí láti máa tàn wọ́n. Àdúrà gbogbo wa ni pé bá a bá bímọ kọ́mọ wa kó ṣe kíni, kó mọ̀ jù wá lọ. Gbogbo ohun tí ò yé wa, gbogbo ohun tí àwa ò bá lè ṣe, ibi tí àwa ò bá jayé dé ní ti dáadáa, pé káwọn ọmọ wa kán mọ̀ bẹ̀, kán jayé jù bẹ̀ lọ. Àbádùá wa kọ́ yẹn ni. Ohun tí ò bá yé wa, káwọn ọmọ wa kán ṣe kíni, kán lọ́pọlọ, kán lóye, kán lè láyé wa, ká má bàa máa sọnù. Pàápàá jùlọ lélẹ́yìí tí ayé ti ń di ayé ọ̀làjú yìí. Àwọn ọmọ yìí tá a bí sínú ọ̀làjú yìí, wọ́n máa mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ju ọ̀pọ̀lọpọ̀ òbí lọ. Pàápàá jùlọ òbí tó bá tún ṣe pé wọn ò fi bẹ́ẹ̀ kàwé. Ṣebí ẹ̀tọ́ irú ọmọ bẹ́ẹ̀ ni láti máa tọ́ àwọn òbí yẹn sọ́nà. Ẹ jọ̀ọ́ ṣé àwọn Ṣóyẹ kó rí bẹ́ẹ̀ àǹkó, ṣé wọ́n tọ́ àwọn ìyá ẹ̀ sọ́nà? Àbí wọ́n túbọ̀ ràn wọ́n lọ́wọ́ láti máa wọnú igbó, láti máa wọnú ìgbẹ́ lọ? Ẹ̀yin èèyàn, èmi kàn fẹ́ jẹ́ kí gbogbo wa ká tẹ́tí, ká dẹ̀ fòye gbé ọ̀rọ̀ ẹni pé ohun táwọn àtìláwí tí wọ́n ń ṣe látijọ́ èrè, bí wọ́n ṣe ṣe tí wọ́n fi rọ́ àti ìdúnkùkù mọ́ ni, bí wọ́n ṣe fi géènì followers, bí wọ́n ṣe fi géènì àwọn tó ń tẹ̀lé wọn nìyẹn. Ẹlòmíì ń tẹ̀lé wọn nú bẹ̀rù bojo, ẹlòmíì wọ́n ti fowó tán, ẹlòmíì ti ṣe àṣemáṣe táṣìírí ẹ wà lọ́wọ́ ẹnìkan nu wọn tán wá ń halẹ̀ mọ́ pé ohun tá a fẹ́ kó ṣe àbí ibi tá a fẹ́ kó dó sí, tó bá dó síbẹ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ sí ẹni. Ẹlòmíì nítorí pé kò gbọ́n débi pé let me go and nǹkan tán pè yìí kí ló ń jẹ́ bẹ́ẹ̀, jẹ́ ń lọ wádìí ẹ̀. Wọ́n ti fi mú mọ́lẹ̀ pé tó bá lọ ṣe nǹkan báyìí ló ń bọ̀. Ẹ rí i pé
ibi tó rí wọn wá kú dé ọ̀nà ṣe nígbàgbọ́ ńgbà kan tó jẹ́ pé tíya wọn náà bá jókòó tó bá ń sọ̀rọ̀ á ní ẹ fi wọ́n lẹ̀ mo ti ní kọ́ máa orúkọ gbogbo wọn ti wà nínú ìwé ńgbà tá a bá gbàjọba tá a bá ṣe kinní kan tá a ṣe gbà ṣàwò tí ò bá jókòó ònú èèyàn even if she becomes the president of Yoruba land, can she do anything to any one of us? She cannot. Níbi tó rí ẹ̀ kú dé tí orí ẹ̀ ò pé tí ò mọ nǹkan tó ń sọ tí ò mọ nǹkan tó ń ṣe. Èèyàn tó ti láìsàn ọpọlọ. Èèyàn tó ní psychological disorder. Gẹ́gẹ́ bí trait àti personality àwọn èèyàn tó bá jẹ́ narcissist. Nǹkan tí ò possible náà máa sọ fún yín pé possible. Nǹkan tí wọ́n lè ṣe tí wọ́n lè dà ni wọ́n á sọ fún yín pé àwọn ti dà àwọn ti ṣe kọjá. Gbogbo nǹkan dáadáa táwọn ẹni ẹlẹ́ni ṣe ni wọ́n máa claim wọn náwọn làwọn ṣe. Wọ́n dẹ̀ ń gbà láyé táyé ó fi parẹ́ pé àwọn ṣe kinní kan àwọn ò rí ṣe àbáwọn jẹ̀bi. No, they will always claim to be right. Bẹ́ẹ̀ bá ṣáà ti fẹ́ rántí irú wọn ẹ máa rántí Adolf Hitler. Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká gé fọ́nrán ẹ̀ níbi tó dé yìí mo kàn fẹ́ kí gbogbo aka tẹ́tí sóhun tán sọ ká dẹ̀ kẹ́kọ̀ọ́ mẹ́ni ẹ ṣé gan ni.